Ẹ káàárọ̀ o, a kú ojúmọ́ o, a kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri jádo àgbáyé. Jíjí ta jí láàárọ̀ yìí, ire ni ká rí o, ká má ríbi ìbànújẹ́ o, ìbànújẹ́ ó kéré ó tóbi, kó má jẹ́ ti tiwa o. Orí burúkú àtọ̀fẹ́ kó má jẹ́ tiwa o. Ká bójú rere àti àánú Ọlọ́run pàdé o. Àwa tá ń lọ síbi iṣẹ́, ká má rárìn fẹsẹ̀ sí o, ká má rìn lọ́jọ́ tébi ń pọ̀nà. A ní ká fi tó yín létí, á ṣètò lórí àwọn bó ṣe ń lọ káàkiri nǹkan tí ó ṣẹlẹ̀ ní àná ní ìpínlẹ̀ Edo, níbi tí àwọn agbébọn tí wọ́n ti lọ ṣèkọlù sí Peter Obi, John Odigi Oyegun, Olúmidé Àpáta tó jẹ́ ààrẹ fún àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè Nàìjíríà, tó tún jẹ́ olùdíje fún gómìnà nínú ẹgbẹ́ Labour Party ní ìpínlẹ̀ Edo nínú ìbò tí wọ́n ṣe kọjá, tí àwọn agbébọn lọ ṣèkọlù sí wọn ní àná. Bọ́n ṣe sọ, wọ́n ní àwọn agbébọn yẹn ó ṣeé ṣe kí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú, àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe ìjọba lọ́wọ́. Torí ẹ̀, a ní ká má ṣòṣèlú, nǹkan tí à ń fojú ara wa rí lórí ọ̀rọ̀ òṣèlú ó ti pọ̀ jù. Àwọn tí wọ́n ń dà wá láàmú nínú igbó, tó bá jẹ́ pé báyé ń múra sí ọ̀rọ̀ òṣèlú là ń múra sí ọ̀rọ̀ ètò ààbò, a gbógun ti àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da inú igbó wa rú, ìlú yìí á ti rójú jù báyìí lọ. Wọ́n ní lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀, wọ́n ba mọ́tò jẹ́, wọ́n yìnbọn sí géètì, gbogbo ṣíà tẹ́ǹtì wọ́n bà á jẹ́. Ẹlòmíì náà kẹ̀, wọn ò lè ṣe nǹkan gidi fún, iṣẹ́ jàǹdùkú yẹn náà ló máa rán lóṣèlú. Òun ló ṣe jẹ́ pé ẹ jẹ́ ká ṣọ́pọlọ wa lẹ̀. Ẹ̀yin tẹ́ rò pé àwọn olóṣèlú yìí fẹ́ràn yín, tán rán yín níṣẹ́ dé tòrutòru, ẹ̀yin ẹ kàn fi dán wọn wò kẹ́ ní ẹ fẹ́ fẹ́ ọmọ wọn níyàwó, ẹ rí pé wọn ò ní gbà, wọn ò ní gbà o. Ọmọ ọlọ́mọ ló ń ránṣẹ́ dé tòrutòru. Òṣèlú kò ń ṣe pé bó bá o pa, bó bá o bù ú lẹ́sẹ̀, ilé ayé ò le tó ìyẹn. Òun la ṣe ń sọ fún wa wípé ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa sílẹ̀, ẹ má jẹ́ ká ṣe jàǹdùkú. Kò sí nǹkan gidi nínú ìwà jàǹdùkú, ìwà jàgídíjàgan, àgàgà jàǹdùkú lẹ́yìn olóṣèlú, kò sí kankan ńbẹ̀, kò sí kankan ńbẹ̀ o. Kódà gan tí èèyàn bá fẹ́ lọ di ipò ọba àbí ó fẹ́ ṣe kiní, wàá gbọ́ jàǹdùkú ni, ẹ mọ̀ pé òun ló ṣe kiní báyìí ni, ẹ̀yin náà ẹ má rora yín pin. Ẹni tó bá ti rora ẹ̀ pín, òun lolóṣèlú máa ránṣẹ́ kíṣẹ́ tó máa jẹ, tó máa lọ pa ọmọlàkejì ẹ̀, ló máa kàn máa ọmọlàkejì ẹ̀ lẹ́kúnjayé nítorí òṣèlú. Òṣèlú wá, ó máa lọ ni, àwa èèyàn la máa kù. Ṣe ló dàbí ìgbà ọdún iléyá, ta ní ẹran iléyá ti tán o, àwa èèyàn ló kù. Bẹ́ẹ̀ ni, tẹ́lòmíì ìgbà tó bá dẹ́ran iléyá ẹ̀, kò tiẹ̀ ní réyàn kí rárá, á kàn change ojú. Ìgbà tẹ́ran bá wá tán, á bẹ̀rẹ̀ sí ní máa kí àwọn èèyàn. Torí ẹ̀, mo fi àsìkò yìí rọ̀ wá. Àná yẹn nísìnyí àìmọye àwọn èèyàn tán máa ṣe léṣe, a dẹ̀ gbọ́ pé èèyàn kú, a dúpẹ́ f'Ọlọ́run. Ẹ wo bàbá John Odigi Oyegun ó ti jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC rí, national chairman. Bẹ́ẹ̀ náà sì ni
ó ti jẹ́ former governor ní Edo State rí. Gbogbo wọn náà wọ́n jọ ríra wọn. Ìgbà táwọn náà ń ṣèjọba, wọ́n rò pé ìjọba yìí máa lọ títí ni. Àwọn náà ti rí báyìí sìn. Bàbá yẹn sìn gbogbo wọn. Peter Obi gbogbo wọn náà lọ ti ṣèjọba rí. Torí ẹ̀ ẹ̀yin tẹ́ wà nípò léni tẹ́ ẹ̀ ń ṣe jàgídíjàgan tẹ́ ní kọ́ lọ́ máa ká ẹ wọ́n tó pọ́jọ́ kan náà. Ẹ̀yin náà máa kúrò ní ipò yẹn. Ẹ máa kúrò nínú ipò yẹn tó ń gùn yín gàràgàrà. Ẹ máa kúrò ńbẹ̀. Ẹ dẹ̀ máa rántí ọjọ́ àti sùn nínú gbogbo nǹkan tẹ́ bá ń ṣe. Ẹ máa rántí ọjọ́ àti sùn. Ọjọ́ tá a máa sùn báyìí, tá a ní jí mọ́. Ṣé ẹ rí ètò tààrà yìí? A kàn fi ètò wa ṣíra wa létí ni wípé ẹ jẹ́ ká jìnnà sí ọ̀rọ̀ òṣèlú. Ẹni tí wọ́n bá pa níbi tó ti lọ ṣe meeting lánàá tó kọ́ àpagbé ni. Àwọn tẹ́ ẹ̀ ń jà fún gan-an wọ́n lè má dá sí. Ọkọ̀ bá wa pa ìwé náà. Torí ẹ̀, ẹ jẹ́ kí orí yín, ẹ jẹ́ kó pé. Ẹ jẹ́ kó rí yín pé o. Ẹ má sọra yín di ajá olóṣèlú tó máa ránṣẹ́ burúkú. Tó máa rán yín níṣẹ́ apanijayé. Ẹ ṣọ́ra. Ẹ ṣọ́ra. Ẹ ṣọ́ra gidigidi. Nítorí wípé ilé ayé tá wà yìí, ẹsẹ̀ mẹ́fà ni. Ìwọ náà wò pé tó bá di lọ́la, ìwọ tó ń hùwà jàndùkú, ìwọ náà wò kò bẹ́lẹ̀dẹ́ sọ̀rọ̀. Ó lè di lọ́la kí ìwọ náà gbé àpótí, kí ìwọ náà wà nípò gidi kan, àbí ibi tó ti ń hùwà jàndùkú wọn tó ti máa rí. Kó lọ jẹ́ pé àna ẹ ló lọ ṣe léṣe àbí èèyàn tó fẹ́ ṣẹ́ lóore ìdí jàndùkú ló ti rí ẹ. Àwọn olóṣèlú wọn á kàn lò yín use and up. Kò síṣẹ́ kankan tí wọ́n fẹ́ gbé fún yín. Kò sí. Yóò sì yé. A tún ní ká fi àsìkò yìí bá ẹ̀yin olólùfẹ́ wa sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ iléeṣẹ́ Koiki Media. Lágbára Ọlọ́run, ayé yóò ní dàrú. Ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbígbà. Lẹ́yìn bí ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti fún wa suspension lórí YouTube wa tí monetization tí wọ́n gbé kúrò lórí àkáǹtì wa. Àkáǹtì wa ti wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. Ìyẹn YouTube channel wa. A fẹ́ kẹ́yin náà kẹ́ di member, kẹ́ di ara wa ká lè mọ̀ pé lóòótọ́ lẹ̀ ń support wa. Tí ẹ bá fẹ́ di Koiki Media fans, €2.99 euro. Ṣó ti yé yín bẹ́ẹ̀? Ẹ máa rí lórí screen. Ẹ̀yin náà lè di Koiki Media loyalist pẹ̀lú €5.99. Ẹ̀yin ẹ jọ̀ọ́, ẹ support wa pẹ̀lú ẹ support ilé-iṣẹ́ wa. Ẹ mọ̀ pé independent ni. À ń run ẹ̀ fúnra wa ni. A dẹ̀ kí ọ̀gá wa Ọláyọmí Kóìkí because wọn ò jẹ́ kí a mọ àlá wípé independent
kíní ni adìyẹ wá ń làágùn fúnra rẹ̀ ló jẹ́ ká mọ̀. Torí ó ní àwọn nǹkan tó yẹ ká máa ṣe àwọn ètò lóríṣiríṣi. Ṣùgbọ́n nígbà tó bá wá sí finance, ẹ mọ̀ pé nǹkan yẹn á máa slow ni. Ẹ jọ̀ọ́, ẹ bá wa ṣàtìlẹ́yìn fún iléeṣẹ́ Koiki Media. Ẹ bá wa like ẹ̀, ẹ bá wa share, ẹ bá wa pín kiri, ẹ love program wa. Ẹ dẹ̀ try láti pẹ̀lú member wa ní orí YouTube àti Loyalist. Ẹ jọ̀ọ́, a bẹ̀ yín ni. Lágbára Ọlọ́run, bí bá ṣe ń ṣe, bí tẹ́ tí ń mówó tẹ́ máa fi ṣe náà, àgbà náà ni wọ́n bẹ̀. Lágbára Ọlọ́run, ẹ jọ̀ọ́, ẹ ṣàtìlẹ́yìn fún wa. Torí pé iléeṣẹ́ aládàáni ni. Ìfọwọ́sowọ́pọ̀ yín ló lè gbé wa lárugẹ. Ẹ dẹ̀ gbé ìpolówó ọjà wá, a lè bá yín polówó ọjà. Brand yín, a lè bá yín polówó ọjà. Kò bá jẹ́ pé ẹ bá jẹ́ property kíní tẹ́ ń talé tẹ́ ń talẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé kò sí màgòmágó, ẹ bá gbé wá sí iléeṣẹ́ wa. Ẹ jẹ́ ká jọ fi tiwa gbé ti yín lárugẹ, kẹ́yìn náà fi ti yín gbé wa lárugẹ. Ẹ jọ̀ọ́, ẹ máa bá wa like, ẹ bá wa share, subscribe sórí Koiki Media àti Facebook wa ni o, àti YouTube, àti Instagram, Twitter, gbogbo social media handle wa. Ẹ má dẹ̀ gbàgbé láti máa visit website wa fún àwọn ìròyìn lóríṣiríṣi. Fún àwọn ìròyìn lóríṣiríṣi. Màá fi àsìkò yìí sọ fún yín, kò bá jẹ́ iṣẹ́ tẹ́ bá ń ṣe, tẹ́ bá fẹ́ ká bá yín polówó ẹ̀, à bá yín polówó ẹ̀. Ẹ kàn sí iléeṣẹ́ Koiki Media fún àwọn ìpolówó. Ẹ mọ̀ pé iléeṣẹ́ Koiki Media international ni. Ẹ gbé ìpolówó ọjà yín wá. Ẹ gbé ìpolówó ọjà yín wá ká bá yín polówó ẹ̀. Ẹ ṣé, ká wá tẹ̀síwájú nínú ètò wa tí à ń ṣe. Ni wípé ẹ má jẹ́ ká torí pé a nífẹ̀ẹ́ olóṣèlú kan ká dẹ̀mí ara légbodò ká bọjú ọ̀la wa jẹ́. Àwọn ta náà nífẹ̀ẹ́ wọn ò nífẹ̀ẹ́ wa o. Àwa tálíkà, àwa la nífẹ̀ẹ́ wọn ò nífẹ̀ẹ́ wa. Tẹ́lòmí bá dórí ipò yẹn tán, ajá ló máa kó sẹ́nu ọ̀nà. Àbí kọ́ lọ kọ́ ọmọ Yíbò èèyàn tó gbédè kọ́kọ́ fi sẹ́nu ọ̀nà. Ọmọ gbọ́ gánòdè. Ìgbà tẹ́kẹ̀ ń hùwà jàndùkú yẹn kẹ̀tẹ́ ń ṣe gbogbo ẹ̀. Ààrẹ ni gan tó jẹ́ pé assembly ni. Tó jẹ́ ẹni tó mú wọ òṣèlú tó blend ẹ̀ tó yẹ kíní gan. Ó padà jẹ́jú ẹ̀ ni. Ó padà rí ìgbádùn látara ẹ̀. Wọ́n padà jà ni. Torí ẹ jẹ́ ká ṣe ilé ayé jẹ́jẹ́. No permanent friend.